everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program, and give us super thanks. God bless you. Ọ̀rọ̀ Dorcas àti àwọn AJ team lórí ọ̀rọ̀ Regberegbe tó ṣẹlẹ̀ la fẹ́ sọ. In all fairness, báwo la tí mi ṣe pè yín náà? To be fair. No. To be fairness. Àti mi ti sọ pé ká máa copy òun pé ìgbésí ayé òun ló yẹ kí gbogbo wa máa copy. Ìṣesí òun ló yẹ kí everybody máa copy. So nǹkan náà tá ń copy ni. Tí n bá dá sọ̀rọ̀ ẹ̀, ó máa dàbí conflict of interest ni. Because èmi àti the AJ team àti ní rọ́fù tó jẹ́ pé Àbíkẹ́ fẹ́ máa sunkún bí báyìí. And at the same time, mo jẹ́ àkọ́ tó jẹ́ pé mi like àbòsí. I don't like àbòsí. Èmi àtàbòsí mba ni. Another thing I want to say is that Dorcas, tí bá fẹ́ gbé ẹ wọnú ẹgbẹ́ ẹ̀ léni, kò sí ìyá láìṣẹ́ anybody tó lè stop me. I swear. But mi ní dá sí kéèsì. Ẹ lọ jàjà yín síwájú. Gbàgbé. Tí bá fẹ́ gbé ẹ wọlé léni sínú ẹgbẹ́ yẹn, kò sí ìyá láìṣẹ́ anybody tó lè stop. No. Sorry, ọ̀tọ̀ ní social media, ọ̀tọ̀ ní real life. That is just it. Ọ̀tọ̀ ní social media, ọ̀tọ̀ ní real life. Àwa mọ èèyàn ẹja kúrò lórí ẹ̀. But nǹkan tèmi ti fẹ́ wá address is just something very, very simple. I don't need to do all that. That is how she should face her life. I mean, we ká tẹ wo èèyàn tó lágbára jù lẹ́yìn láàrin ẹ̀yin méjèèjì. Nǹkan tèmi wá after ni ẹja wo èèyàn tó lágbára jù. But with that being said, mo hate àbòsí. Nǹkan ẹyọ kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. Àbòsí ni mo hate jù. Mi ò mà like àbòsí o. Ìkan lára àwọn ọmọ Dorcas update. Bí ẹ ṣe máa ń jẹra yín lẹ́sẹ̀. Ọlọ́run, reason tèmi gan fi ń sá fún yín nìyẹn. You said, tí mo Dorcas ló wà, mo fẹ́ sọ bó ṣe sọ yìí, ó update ó sọ pé ẹgbẹ́ Ijebu Òde, ẹgbẹ́ Regberegbe is for Ijebu Òde indigene or a woman that marry Ijebu Òde indigene. Why are you so pained? Ó lágbára o. Ó dẹ̀ fi laughing emoji sí. Let me tell you one thing. Ṣé wá mọ̀ nǹkan tó shock mi? Gbogbo yẹ ò tiẹ̀ dùn mí o, kò ká mi lára. Ó wá sọ pé kí tó ń ṣe Dorcas ló ń bá wí. Ṣorí tó bá ṣe nǹkan, stand by it. Nǹkan tó ń pè léyàn nìyẹn. Tó bá mọ̀ pé ò tó láti ṣe nǹkan, má ṣe. Tó bá mọ̀ pé o fẹ́ ṣe nǹkan, dúró ti nǹkan tó fẹ́ ṣe, kó dúró lé lọ́rùn ni, dúró sọ́rùn ẹ̀ ni. Bó má fà àbòsí sí, àbòsí ti wọ̀. Àbòsí nìyẹn. Ẹ̀yin bitches yìí Ọlọ́run. Ó ní kí Ọmọọlá kó má instigate fight láàrin ìwọ àti Dorcas. Wípé Dorcas kọ́ ló ń bá wí. Let me tell you some things. Okay? Do you think we are a fool? I don't know who you are trying to play a game with. Àwọn gan tó àwọn yẹn gan like ẹ̀ náà. Ṣé wọ́n fẹ́ gba information Dorcas lọ́wọ́ ẹ̀? Let's call a spade a spade. Ẹ jẹ́ akóṣì kúrò lórí gbogbo kìíní. Ibi tó ń tẹ́rí ló ń tẹ́rí gbẹgbà ń bẹ̀ wọ́n nífẹ̀ẹ́. I mean, usually some things wà tó jẹ́ pé tó bá jẹ́ pé I honestly me tell mọ́ mo ṣe fẹ́ explain kìíní because it's just the handprint is on the wall. This is betrayal in its finest. And you're trying to cover up where you're not talking about Dorcas. Okay, let me tell you something. If you're not talking about Dorcas, and you know this information, Regberegbe is for Ijebu Òde indigene. Ẹ má dá lóhùn, kò sẹ́gbẹ́ tó jẹ́ pé indigene nìkan ni o. Wọ́n lè gba anybody sẹ́gbẹ́, kò ti dandan kó jẹ́ from one indigene or the other. You can do some things in Ijebu Òde, wọ́n dẹ̀ máa fi ẹsẹ̀gbẹ́ gidi, ẹgbẹ́ tó bá wù ẹ́,
tó bá yẹ kó ti ṣe a lot of impact níjẹ̀bú-Òde. Let me tell you, àwọn girls wọn mọ nǹkan kan ṣe bí lóyìnbó ni most of you wà. Ṣé ẹ̀yin mọ nǹkan ẹ jẹ́ àkúrò lórí yẹn. Nǹkan tèmi tẹ̀ fẹ́ sọ ni pé ṣe rí ọ̀rọ̀ yẹn lásán gan mo kọ́kọ́ wò pé mo tún padà lọ I have to read. Àwọn apá òkè lọ́hùn wọ́n tún analyse ọ̀rọ̀ yẹn o. Èmi ò mo sọ pé mi ní dá sí kèsì mi tẹ̀ ní interfere because ó máa dàbí conflict of interest. But nǹkan tó bá jáde ẹ jẹ́ aṣọ náà because I honestly don't understand bí èmi dẹ̀ ni mo ti ń lose touch pẹ̀lú reality. Ó sọ pé you are in a team ó wà nínú team mi o dẹ̀ lọ update pé Regberegbe is for Ijebu-Ode indigene or a woman that married Ijebu-Ode indigene. Why are you so pain? Ó lágbára o. Ó tún fi laughing emoji sí. Ó sọ pé kí n ṣe Dorcas ló ń bá wí. Kúrò ńbẹ̀. Ṣé dẹ́yìn tó bá ti ń ṣàbòsí sometimes ó máa ń wù mí kán bá mi rí bóyá 2x2. Ṣé ọmọ gidi tó ń pè tó kán fọmọ yín lẹ́yìn ọ̀run. Sórí o need àti so much nǹkan tó sọ yẹn ó ti wà okay. Stand by it. Ibi tí mo ti ní problem pẹ̀lú ẹ̀ nìyẹn. Mi ò ní dárúkọ ẹ̀. Stand by it. I am not supporting anybody. Mo sọ fún yín mo ní àbòsí ni mi ò like. Ìyẹn is àbòsí. Àbòsí ló ṣe ń bẹ̀ yẹn. Jọ́ta ló wá ń bá wí. If we may ask, because we are a fool. We don't understand nǹkan tó kọ yẹn. No, who are you talking about? Okay. Mo tún fẹ́ fún ẹ ní example kan. Tó bá jẹ́ pé èmi ni wọ́, mo wá mọ irú information yẹn. Do you ever think I will put that information out? Tí mo dẹ̀ mọ̀ pé a lot of people are trying to drag your team leader down. I mean, where is the common sense when you need it? Common sense is not that common. In fact, kò common. Ẹ̀yin lẹ máa tó ogun, ẹ máa instigate ogun. Ẹ̀yin lẹ tún máa sá sẹ́yìn. I mean, do you know that you don't have to update? Anything you put out there, everybody already know that, okay, in your báyìí ló ń bá wí. Even go jẹ́ WhatsApp status ni. Tó bá ní issue pẹ̀lú ọkọ ẹ, don't put it, do not trust anybody. You can be betrayed at any time. Anybody ti máa mọ̀ pé ọkọ ẹ ló ń bá wí. Jọ ṣàwá gọ̀ tó yẹn ni. Àbí àlájú tó yẹn. Tó tún fẹ́ máa pajá lọ́bọ̀ fún wa. Oríṣiríṣi ló wà lórí social media yìí. Oríṣiríṣi lẹ ń pamọ́ra nu tíìmù yín yẹn. Oríṣiríṣi lẹ ń pamọ́ra. Let me ask you, how much were you paid to say that? Because the other day, Abike sọ pé àwọn Dorcas team ló ń sanwó fún mi. Èmi náà fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀, how much did the AJ team pay you to put out that update? Because everything has a price. Sherizi, I'm not against what you say. I'm just against you saying that you are not speaking to Dorcas. Are you mad? Are you mad? Okay, okay, the first kini to work also is for Ijebu-Ode indigene and a woman that married Ijebu-Ode. And you are wrong. I can prove it with everything. You are 100% wrong. Yeah, what with the other part? The other part was okay, why are you so pain? Who is pain? Because mo kàn nǹkan tó sọ làwa analyze mi ò bẹ́ẹ̀ hard sí mi ò bẹ́ẹ̀ surprise. Who is pain? Because why are you so pain? Ó yẹ kó forúkọ sí so that we will know that tó bá ń bẹ́yàn kan wí àmọ́ pé okay o èèyàn báyìí ló ń bá wí. Who is pain? Ṣé ọmọbìnrin tó ń gbáṣọ fún tó sanwó aṣọ tó join ẹgbẹ́ is pain àbí àwọn tapá wọn ló wà pain? Ṣó ti gbàgbé pé wọ́n ti analyze show ẹ̀ látọ̀hún. Àwọn yẹn anything they will analyze. Tí Dorcas ṣúlẹ̀ ni wọ́n máa analyze it. So who is pain? Because you more tó bá sọ pé okay, you are not speaking to somebody. Oh, bẹ́yàn ìgbà tí àǹtí mi lè zozo tó ń kígbe ṣẹ̀pẹ̀tẹ́rì àdótòṣì àwọ̀káwọ̀ àmọ̀ èèyàn tó ń bá wí. We are not as daft as that. Ìgbà tí Alhaji Latrin tó sọ pé olóṣó tó ń gbé ní 2017 pọ̀ náà ló yọ òun lọ́wọ́ olóṣó tó ń gbé àti mèèyàn tó bá wí. So who is pain? Èèyàn yẹn gógógógó ní òye mi ní èmi fẹ́ mọ̀ so that we know the type of show. Mi tiẹ̀ ní ṣe show because I don't want to involve myself in your team fight. Ẹ lọ jàjà yín síwájú. But gbogbo nǹkan tó ń lọ là ń rí o. Gbogbo nǹkan tó ń lọ là ń rí.
Kò sí anybody tó lè fọwọ́ lálẹ̀ fẹ́ anybody in Ìjẹ̀bú-Òde. That is just it. Gbogbo nǹkan tó ń lọ láàárín. But nǹkan tí mi fẹ́ sọ ni pé, ṣé understand? Èmi like transparency. Mo dẹ̀ like honesty. Tó bá yẹ pé team member ẹ ṣe nǹkan tí ò dáa, nǹkan tó wá sọ níta nìyẹn pé Dorcas o, okay o, olórí wa ò má ti sọ pé Dorcas nǹkan báyìí ló ṣe tí ò dáa. Ṣó mọ̀ pọ́tọ̀ nìyẹn. Tó bá sọ pé mo máa sọ kíní kan fún yín pé tí bá wà nínú team kan, tí bá join team lẹ́ni, tí èèyàn kan bá ṣe nǹkan tí ò dáa, àti olórí o, àti ẹgbẹ́ o, àti anybody o, màá jáde pé nǹkan tó ṣe kò dáa, tú ẹ̀ ṣe. Nǹkan tó ń pè ní ọmọlúwàbí ni. Bọ̀ èèyàn yẹn ò ṣe nǹkan tí ò dáa. Ìwọ mọ̀ kí ẹni yẹn ni o. Ó dẹ̀ tún parọ́ pé ẹni yẹn kọ́ ló máa wẹ̀. It's the audacity for me. I swear, you bitches are something else. I mean, mo ti ń ro ọ̀rọ̀ yẹn náà, mo ti wò pé ẹ gbà mí. You know, mo ń gbé síbí pé am I missing something? Àbẹ́ mi mo bọ́ ṣe interpret ọ̀rọ̀. Tó bá yẹ pé Dorcas ṣe nǹkan tí ò dáa fún ẹ, tó dẹ̀ jáde pé Dorcas nǹkan tó ṣe yóò dáa, à sọ pé o fẹ́ kẹ́gbẹ́ dáa ni. But in a situation tó jẹ́ pé you know this secret and you brought it out, it has speak that kì í ṣe pé òun bàjá. From the beginning tó ti wà lọ́dọ̀ ẹ̀, o ò nífẹ̀ẹ́. Because tó bá yẹ pé o nífẹ̀ẹ́ ọmọbìnrin ni, tó bá mọ nǹkan tó ń lé, tó wá mọ̀ pé kíní yẹn ò ní bọ́ sí, ó yẹ kó máa wá bí kíní yẹn ṣe máa bọ́ sí ni. Kì í ṣe pé kó tún máa update pé kíní yẹn ò ní bọ́ sí. Àwọn èèyàn míì, they are friends that are with you because of what they can benefit. A lot of them ti pọ̀ jù. There are people that will say, yẹ kíní, mo wà lẹ́yìn yín ni o, supporter yín ni mí o, kíní kan, all because of nǹkan tó máa rí gbà látara ẹ̀. A lot of them, torí ẹni tí mo ṣe kíní lórí social media, a lot of them are just there for the benefits. They don't even know what ó yàtọ̀ fún wọn lówó, kó ṣáà ti máa kówó fún wọn ni. Do you understand? Because tó bá mọ̀ pé òkè o, ẹni ìrìn dẹ̀ rèé, ó dẹ̀ wish kó wà níbí báyìí. Ọmọ ẹgbẹ́ kan dẹ̀ ni wá. Ṣé bó yẹ kẹjọ máa lé bẹ́ẹ̀ nìyẹn ṣe máa tètè débi tó ń lọ ni? Why would you even bring the person back? I swear. Ìwọ tó lè update irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tó sọ pé it's for Ìjẹ̀bú-Òde indigene, and Ìjẹ̀bú-Òde indigene alone. Why is it hard for you to follow track nǹkan tó sọ yẹn pé ẹ jọ̀ọ́ o, nínú ẹgbẹ́ yìí ẹ bá wa gba èèyàn báyìí o? Have you done that? I'm just asking. Because how can you update something like that for somebody you say you love? Dájúdájú, ká tẹ̀ sọ pé kì í nǹkan kékeré nìyẹn. Tó bá yẹ pé Dorcas fẹ́ lọ gba kí náà ń pè ní State House ní lọ́dọ̀ Tinubu, ìwọ fún ara ẹ gan ló máa jáde tó máa update pé ẹ má fi jẹ nǹkan kan o. This is just Egbe that she has to pay for with her own hard-earned money. She has to do contribution inside. Ìwọ fún ara ẹ gan ló máa lọ sọ fún wọn ní Aso Rock pé ẹ má fi jẹ, because èmi ò mọ̀ bẹ́yìn ṣe ronú. Okay, kí tẹ̀ tó wá mo fẹ́ bẹ́ẹ̀ gbé sí the other side, bóyá èmi mò ń get it wrong. Jọ, it's for Ìjẹ̀bú-Òde indigene and women that marry Ìjẹ̀bú-Òde indigene. Ṣé Àbíkẹ́ ló ń bá wí ni? Because mo fẹ́ kó má dàbẹ̀ ní pé mo ṣàbòsí. Mo ti sọ conflict of interest ni mí. So mo tún fẹ́ gbé the other way. Tell us who you are talking about so that tó bá mọ̀ pé òkè o, ọ̀rọ̀ yìí ó lè lọ báyìí, ẹsẹ̀kẹsẹ̀ ló ti máa sọ pé èèyàn báyìí ló ń bá wí, òun náà fẹ́ join ẹgbẹ́. I'm telling you, ṣé Àbíkẹ́ ló fẹ́ lọ join ẹgbẹ́ yẹn ni? Ẹ wo, lábá sọ̀rọ̀ sí ẹ máa ní wọ́n sanwó fún wa, èmi ò sínú tíìmù, ẹ mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn sí báyìí, mi ò tí ì fàájà. Tí bá fàájà, wọ́n tún máa sunkún lókè ọ̀run ni. Tí bá fàájà, ọ̀gá yín tó jáde ó tún máa wo this time around Google police ló máa fi gbogbo wá mi káàkiri. But why do I need to fàájà? Ẹ jà fi gbogbo wọn lẹ̀. Ṣé ti understand this? Tí bá sọ pé mo fẹ́ fàájà, ṣe bó sọ pé wọ́n sanwó fún mi ni, èmi ò rẹ̀ tí rí alert. So nǹkan tí mo sọ nìyẹn, ṣé ká fàájà ká gbéra wa débẹ̀ àbí ká máa wò ká tẹ̀ fi gbogbo ẹ̀ lẹ̀? Mo kàn kọ́kọ́ wá ṣe show yìí pé we are seeing everything. We are not fools. We are not dummies. Surely you don't have to tell somebody to their face that you don't want them. Your action speaks louder.
I swear. You don't have to tell somebody to their face that you don't want them. And you are not an enemy. You are an enemy, but you are an enemy of progress. When you share it, I want you going to burú ju ọ̀tá lé bàbá ọ̀tá lé ìyá ni. Torí wọ́n máa rí ẹ pé o fẹ́ ṣe nǹkan dáadáa báyìí, àwọn ló tún máa lọ tako ẹ̀ ńbẹ̀. I don't know. I just called it as it is, you know. When you share it, I may be wrong, but I don't see any reason you do that thing to somebody, even to somebody you hate. She be got to move back on Abike team Sonny. You pay for money, you go to buy one college, she better be lost cost. No, but then cost she go live life for money. Abi, who ma live life for now? So I don't understand though. I'm just saying, you know, mi ò fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ tó ló máa dàbẹ́ ni pé ṣe èèyàn gbèjà èèyàn kọjú èèyàn kan lọ. Bó ṣe ríru kíní yìí, ó kàn máa ń pa mí lẹ́rìn ni ó máa ń yà mí lẹ́nu pé there are people you just have to be careful with the people around you. You don't know who is who. Some people, they will call themselves your friends and they are just your enemy in disguise. Wọ́n fẹ́ kó débi tó ń lọ. I mean, àwọn bàbá ló tún pull ẹ̀ down. Nígbà tí wọ́n gbàdúrà pé Ọlọ́run àwọn ọ̀tá mi ogun lé bàbá, àwọn ogun tó wà, àwọn ogun kan wà tó jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ sùn, wọ́n bẹ́ẹ̀ jí báyìí, they know your next move. Àwọn yẹn gangan lógún. Torí téèyàn bá fojú tẹ́ńbẹ́lẹ́ wò wọ́n, àwọn yẹn gangan ni ò ní jẹ́ kéèyàn débi tó ń lọ. That is just it. Mi bá sọ pé àǹtí alábòsí dúró sórí ààyè. You cannot eat your cake and have it. So to understand this, àwọn ẹ̀ṣẹ̀ kan wà mi ò lè forgive ẹ o. Tó bá lọ bú mi, ó dáa. Ṣé to understand this? Tó bá bú mi, it's still fine. Àjọ búra wa ni. But tó bá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó lọ update for me not to, ó mọ nǹkan tí mo fẹ́ ṣe, ó mọ moves tí mo make. Ìwọ ló tún lọ update pé kí move yẹn má bàa bọ́ sí. Enemy of progress ni ẹni yẹn. Why would I forgive you? That's just it. Ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀ jẹ́ máa lọ. Díẹ̀ ni mo lè sọ náà rẹ̀ because mi ò fẹ́ tọwọ́ bọ̀ púpọ̀. Tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yìí, I will get paid to do it. Ọ̀gá yẹn tó wà wá sunkún, but mi ò fẹ́ ṣe. Ẹ jẹ́ àṣẹ máa wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórí social media. So we'll be able to decide. Kò jẹ́ bó ṣe jẹ́. Have a good day, everybody. God bless you. Bye.